ayélolú máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan èèyàn ti sán ní music dáadáa tìdì tìdì ó ní rí mú gbé sọnù bí ó ṣe bí ọmọ. Tábà máa sọ̀rọ̀ mẹ́ńtọ̀ pé ká kọ́ wò pé style èèyàn tá à ń kọ́ tá fi ń jẹun òbí kọ̀mándà láyé ọ̀tọ̀. Tábà ń sọ̀rọ̀ pé èèyàn tí mo tún rí tó máa ń kọ mílíkì yẹn tó tún fún mi ní inspiration màá mú bàálù màá mú mẹ́sàáyà. Ẹ kọ́kọ́ mú bàálù màá mú bàálù ẹ wá mú mẹ́sàáyà. kò easy láti jọmọkùnrin ó ti ẹ̀ ń ṣe lásìkò tá a wà yìí. àfi kólúwa kó wáyọ. 150 lépo. ká tó san owó ilé. ó dìpẹ́ndì àdúgbò. ká tó san owó iná. ká tó fowó oúnjẹ sílẹ̀ fáyà nílé. àfi kólúwa kó wáyọ. ìyanu mọ́ṣúárì mo ti lọ play níyẹ ẹ̀yẹn. padà yẹn ṣetán fíìmù àwọn ọmọ ìyanu mọ́ṣúárì wọ́n dé bọ́yé dé nìyẹn wá ó yá owó wa kíní kan on the norms àti mọ̀ pé normally a gbọ́dọ̀ ṣẹ̀tọ̀ mo dẹ̀ sọ fún mánéjà mi bọ̀dá ṣe ẹ wò ẹ ti arrange ẹ dá wọn láìsí lóhùn. ṣẹ́gbà tẹ́mi lọ bá celebrant tí mo máa padà dé mo rí i pé àwọn guys ẹ ṣì wà níbẹ̀ ẹ̀gbọ́n kí ló ń ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ẹ ti dá wọn lóhùn kíní kan ṣẹ́gbí tá a ti ń sọ̀rọ̀ yẹn tí mo wá ń sọ fún mi pé ẹ ní láti máa dìlé wọn kíní kan láti ẹ̀yìn mi báyìí mo gbọ́ ìgbà tí ni. Ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí àlejò ńlá olórin kan la tún mú dé. Abídèmí Akínrelérè Samuel Sunday orúkọ yẹn pọ̀. ó pọ̀ ìlú wo nìyẹn. Ondo ni. irú orin wo lẹ ń kọ. high life juju music. ẹjá tiẹ̀ gbóhùn orin náà ẹjá gbóhùn orin náà. ó ṣe ọba tí yóò jẹ́ káyé ṣe ṣiyọ̀ sọ̀rọ̀ mi títí ayé ni wọ́n máa yìnyàn lógo. ó ṣe ọba tí yóò jẹ́ káyé ṣe yẹ̀yẹ́ mi títí ayé ni wọ́n máa yìnyàn lógo. ẹ tún fún wa ní mi. bólúwa bá gbàdúrà bólúwa bá gbé ọ̀gá tó bá fi yọ sípò kó má má bàbẹ̀ jẹ́ ènìyàn ló lò ní o olúwa ló lọ́la. ohun ojú rí láyé. ohun ojú rí láyé ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ. ṣé ká sọ pé òbílẹ̀ nǹkan ni. bẹ́ẹ̀ ni bàbá mi. ó ṣẹ̀fẹ̀ yé mi. ara wọn láti tap orí ọ̀fẹ́ táwa ń jẹ. ẹ gbọ́dọ̀ òbí ni. gbọ́dọ̀ wọn. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin tí yín. ẹ ṣé bàbá mi. mo bẹ̀rẹ̀ ń sìn ó ti ṣe ọdún díẹ̀. mo jíyàn kan tó ní passion for music bóyá kí n sọ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi mo máa ń lùlù ká lo mele ká ṣe gbogbo ẹ̀. olùfihàn kan tó kọrin nínú tó jẹ́ bí ẹ̀gbọ́n sí mi. ṣé nílùú yín. ní nínú ìlú Abẹ́òkúta yìí ní Tòtòrò ni. à ń pè ní Sunday Akinsanya Fuji Leroma. bẹ́ẹ̀ ni. bọ́lá wọn wà ń sìn. wọ́n ti wà nílùú Èkó wọ́n dẹ̀ ti fiṣẹ́ onílẹ̀ tipẹ́tipẹ́ wọ́n níṣẹ́ tó ń ṣe. kí lẹ porúkọ wọn. Fuji Leroma. Sunday Akinsanya. in fact tí n bá ń sọ sìn kò ń ṣègbà tí mo ti bẹ̀rẹ̀ orin but pé mo ti ń tẹ̀lé olórin a ti máa lọ bí 30 years. Leroma yẹn lẹ kọ́kọ́ tẹ̀lé ni. bẹ́ẹ̀ ni kí n sọ pé òun ni wọ́n kọ́ tẹ̀lé gẹ́gẹ́ bí onífújì ẹ̀gbọ́n mi ni. ilé kan náà lájọ ń gbé inú agboolé kan náà ni. ní Tòtòrò bẹ́ẹ̀ náà àwọn olórin wo ló tún wà lásìkò tí Leroma wà yẹn tẹ́ ń gbọ́ lábẹ́òkúta yìí. lásìkò táwọn wà mo máa ń gbọ́ Isika Baka Ejire Bonanza Alhaji Shefiu dáadáa láyé onílù wọn pàápàá ọ̀sí síláìsì mo mọ mọ̀rúfù ebi náà aláṣẹ gbogbo ṣàpọ̀n ojú ọ̀gbàrà lẹ́yìn Gateway Bank nígbà yẹn ẹ ṣáà wà lẹ́yìn. mo wà lẹ́yìn Fuji Leroma mo máa ń lu omele apẹ tí mi bá lu omele apẹ máa kó òrùka sọ́wọ́ máa lo igbá a máa fi àwọn òrùka báyìí a máa gbé igbá yẹn dání so ìgbà bá ṣe ń ṣe báyìí so ó ní sound tí yẹn náà mú wá nínú tí mi ò bá dẹ̀ lù yẹn máa lu tambourine máa gbé tambourine kọ̀ọ̀rùn báyìí so ibi tí mo ti bẹ̀rẹ̀ bóyá percussion kí n sọ pé bóyá mo bẹ̀rẹ̀ sí ní lùlù lẹ́yìn olórin
so after Fuji Leroma ó pẹ́ ìgbà táyé ń lajú díẹ̀ bọ̀ so ẹ̀yìn ẹni tí mo lè sọ pé bóyá ẹ̀yìn ẹ̀ ni mo ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin òun ni Rexalen Allen Akínfẹ́nwá ẹ̀yìn ẹ̀ ni mo sọ pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin gangan. ẹ kó lẹ́yìn onífújì ẹ lọ sẹ́yìn oní one man band. lẹ́yìn onífújì gbà yẹn in fact kò sí nǹkan tí mi ò kí ń ṣe tí àyè bá wà láti mú mic pé kí n gbérin lẹ́yìn Leroma máa gbérin gbà yẹn. Fújì dẹ̀ là ń kọ. Bẹ́ẹ̀ni. ṣé ẹ rántí díẹ̀ nu bí Leroma ṣe ń kọrin tiẹ̀. mo rántí. ẹ kọ́. kékeré nke làkùkọ ńkọ o àsànẹ́ Leroma mo tún dé. lẹ́yìn onífújì mo bẹ̀rẹ̀ sí ní lùlù lẹ́yìn Rexalen àpàlà lásìkò Rexalen late Túndé Ṣóyẹ̀bí mo mọ bàbá wa late Dípọ̀ Ṣódípọ̀ Pope torí mo mọ̀ pé mo ti at least ní show wọn mo ti witness show wọn dáadáa àwọn bóyè bẹ̀rẹ̀ sí ò ti bẹ̀rẹ̀ àwọn mi tí mọ̀ wá láyọ̀ yes Túndé Akínsànmí yes torí mo ṣì rántí ìgbà tí Rexalen tó di pé wọ́n ń fẹ́ máa withdraw díẹ̀ àwọn Akínsànmí fídíò Asena yes àwọn tí mo mọ̀ tí Wọlé Papa during that time no ó possible kémi máa mọ̀ wọ́n during the time of Rexalen bóyá kí n sọ pé bóyá torí pé àjọ àdúgbò wa fẹ́ súnmọ́ra bóyá kí n sọ pé bóyá mo mọ̀ pé bóyá Chelsea bọ̀bọ̀ bóyá wọn náà ṣẹ̀ṣẹ̀ ń D1 Adasi ìgbà tí mo máa really mọ̀ D1 Adasi it was ayé ìgbà tí èmi ti kúrò lẹ́yìn Rexalen tí mo ti dá dúró láyé ìgbà yẹn pé a fẹ́ lọ gba keyboard so ó ní time kan tó pé mo ní issue pé mo need keyboard wọ́n pe màmá kan ní Ìyálára ní side ilé ọ̀dọ̀ bàbá wa D1 Adasi ní side Nawarudeen so mo fẹ́ lọ gba keyboard lọ́jọ́ yẹn lèèyàn kan wá sọ pé pé ṣé mo mọ bí ọ̀nà ilé Adasi ni pé woman kan wà níbẹ̀ ní junction yẹn Ìyálára ó máa ń fi keyboard rent kíní kan so that was àwa lọ ń gbà yẹn ẹni káṣẹ̀ kọ́kọ́ lọ sílé Adasi wọ́n wá mú mi pátádé dé Adasi pé bóyá àwọn tiẹ̀ lè rí keyboard fún wa wọ́n náà Adasi ń sún lọ kó tó wọ́n lọ show mọ́jú pé wọn ò dẹ̀ lè jí wọn wọn pé kí la fẹ́ ṣe báyìí so ọ̀dọ̀ Ìyálára yẹn táwa padà sí junction yẹn mo eventually rí keyboard gbà bẹ́ẹ̀ ṣe máa dá sí nìyẹn mo lọ lo show so that was ìgbà tí mo mọ̀ pé ibi bẹ̀yẹn ni Adasi sí. Okay now ẹ wá ń develop orin díẹ̀. bẹ́ẹ̀ ni mo dẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀ ní time yẹn tí mo máa bẹ̀rẹ̀ yẹn Rexalen àwọn kan decide pé bóyá music business yẹn àwọn ò fẹ́ fi faratara sí ó ti di pé wọ́n ti go into computer business wọ́n ní computer training school ní Tòtòrò ń bẹ̀ so tó di pé tá a bá ti lọ sí show wọ́n kàn tó bá ti kọrin díẹ̀ tó ti ṣeré díẹ̀ wọ́n kàn wọ́n pé Sunday ọ̀yàyà gbà wọ́n kàn mú microphone fún mi àdé bọ́ sí orí ẹ̀ àwa náà ṣeré pa tàbá ṣe lè ṣe àdé palẹ̀mọ́ àlọ́ so it was during that period àwọn èèyàn kọ́kọ́ ṣàn fún mi ní courage pé ìwọ náà lè ṣe kinní yìí ó lè ṣe kinní yìí. ọdún wo nìyẹn. a ti máa tó bí 25 years the reason why I said so pé 25 years yìí mo ṣì rántí àwọn ọmọ tí mo ṣe némi wọn wọ́n dẹ̀ ti tó 22 21. ẹ ti ṣe némi àwọn 22. yes. ṣé ládùúgbò yín náà àbí. even nínú church mi mo lè dárúkọ àwọn méjì nínú church mi. bẹ́ẹ̀ lẹ ṣe kó mọ́ ẹ̀ Ọlọ́run ti kẹ́yìn gan nìyẹn. in fact mo ní láti engage mọ́mì kan nínú àwọn ọmọ yẹn mọ́mì ẹ wà ẹ má bínú ọmọ báyìí tá a ṣe némi ẹ̀ á ti tó how many years sí wọn náà ṣé o rántí pé ó ti pé 22 years nísìn. wow. then I was at a program mo ní show kan ní orí omi ní last 2 weeks. okay. mo ń play tí mo ń ṣeré akọ̀wé ṣeré pàṣẹfẹ́ náà nítorí in-house làwọn tí àwa ń bẹ̀. so mo wá ń dọ̀rọ̀ ẹ pé ṣé tí mo bá sọ pé mo tẹ̀ fẹ́ ṣe 20 years on stage nsìn ṣó kéré ni àwọn tó wà lójú ogun kò kéré o ẹnìkan wá bá mi pé ṣé o rántí pé tí mi tó ṣèkó mọ́ ó ti pé 21 ni. so Rexalen kẹ́sà ni wọ́n bẹ̀rẹ̀ sí gbé máìkì fún yín. wọ́n gbé máìkì fún mi kí n kọrin so láti bẹ̀ ló di pé tíṣò bá ti wá. ẹ̀bọ̀ one man band làwọn kọ náà. bẹ́ẹ̀ ni ìgbà táwọn kan one man band nígbà yẹn wọ́n ti introduce ìlú sí láyé Rexalen àwọn rockers náà mo mọ àwọn rockers náà because nígbà tí Rexalen tó ń play mo sì lùlù fún rockers náà rí
yes mo lùlù láyé àwọn fúnra ló máa gbé keyboard wọn mo ti lùlù fún wọn rí. Messiah. Messiah ti pẹ́ o. Eh? bẹ́ẹ̀ ni Messiah ti pẹ́. Sami B Balo àwọn mentor mi nìyẹn. bẹ́ẹ̀ ni tábà máa sọ̀rọ̀ mentor pé ká kọ́wọ́ pókè style èèyàn tá à ń kọ́ tá a fi ń jẹun Obi Commander láyé ọ̀tọ̀. Tábà ń sọ̀rọ̀ pé èèyàn tí mo tún rí tó máa ń kọ Miliki yẹn tó tún fún mi ní inspiration màá mú Balo màá mú Messiah bí tó ń kọ Obi tó fún mi náà ní inspiration. Ẹ kọ́kọ́ mú Balo. màá mú Balo. Ẹ wá mú Messiah. Bọ̀tẹ́ bá ti mú Balo. màá mú Messiah. Now ẹ wá develop music díẹ̀ jàre. wọ́n á bẹ̀rẹ̀ ọ̀dọ̀ mi. láti bẹ̀ lọ àánú dẹ̀ ń ṣe bí ọgbọ́n à ń dá bí ọgbọ́n à ń dá bí ọgbọ́n. àwọn tá a jọ bẹ̀rẹ̀ ń gbà yẹn náà wọ́n pọ̀ torí àjókòó ni kí ni ká ṣe tó toró náà láti sọ̀rọ̀ yẹn kí ni ká ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá ti wò pé ká jọ bẹ̀rẹ̀ kò sí wàhálà. àwọn wo lẹ́jọ́ bẹ̀rẹ̀. máa dárúkọ Lokoloko trace officer nísìn. Lokoloko. bẹ́ẹ̀ ni okay. òun ló nílùú gbà yẹn. máa dárúkọ Tọ́pẹ́ Adéwálé a máa ń pè pọ́nfùrọ̀ nickname ẹ̀ ni. ok pọ́nfùrọ̀ mo ti mọ ọ̀bọ yẹn. òun ló máa ń play keyboard. Obìnà ṣẹ́rí gbogbo gba Rexalen èmi ò rí lè mọ Big T. Olórin. mi ò rí lè mọ wọn. ṣé mọ̀ pé ṣẹ́rí reason tí mo fi ń sọ eléyìí ni ọ̀gá táwa move mọ́ la mọ̀ ok card office kan ní pé eré wà ká kóra wa ṣun ibi tá a ti fẹ́ ṣeré àṣeré tán a padà sílé. ìgbà oníkà sọ pé ẹ dá báǹdì yín lẹ̀. bóyá kí n sọ pé mo dá báǹdì mi lẹ̀ bí 25 years ago. kí lẹ porúkọ ẹ̀ ń gbà yẹn. mo pè Sunny Music Organization náà ni mo pè láti gbà yẹn òun náà ló dẹ̀ ṣì ń jẹ́ dé. ìgbà olè wà sórí Obi gangan ṣóbi yẹn gangan lẹ fi bẹ̀rẹ̀. Obi yẹn gangan ni o. láti lẹ̀. Miliki yẹn gangan. ó dẹ̀ fún wa Miliki kan jẹ́. gbogbo ohun tó wù mí o ó ń bẹ lọ́wọ́ Olúwa mo ń bẹ̀ ọ́ ọba Èdùmàrè ṣe fún mi gbogbo ohun tó wù mí o ó ń bẹ lọ́wọ́ rẹ̀ kò easy láti jọmọkùnrin. ó ti ẹ̀ ń ṣe lásìkò táwa yìí. àfi k'Olúwa kó wa yọ. 150 lépo. ká tó san owó ilé. ó dìpẹ́ndà àdúgbò. ká tó san owó iná. ká tó fowó oúnjẹ sílẹ̀ fáyà nílé àfi k'Olúwa kó wa yọ. ọ̀rọ̀ àwa ẹ̀dá nílé ayé ẹ̀yin èèyàn mi ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. so Obi style ni ká sọ pé nǹkan. bẹ́ẹ̀ ni bàbá mi o bẹ́ẹ̀ ni. láti lẹ̀. bẹ́ẹ̀ ni láti lẹ̀. bọ̀tọ́dọ́ ẹni tẹ́ sọ pé tẹ̀lé yẹn orúkọ lẹ́ẹ̀kan sí. Rexalen Obi kọ́ làwọn kọ. orchestra làwọn fi bẹ̀rẹ̀. orchestra Fuji Leroma Fuji làwọn kọ. Fuji ni. látọ̀dọ̀ tí wọ́n lọ sọ́dọ̀ Rexalen. bẹ́ẹ̀ ni. ṣé látọ̀dọ̀ Rexalen ti wá dá dúró ni. bẹ́ẹ̀ ni láti ọ̀dọ̀ Rexalen. nígbà tí mo wà pẹ̀lú Rexalen tí mò ń lùlù pẹ̀lú wọn mo ń lùlù fáwọn olórin náà dáadáa. bí àwọn olórin wo lẹ ti ń lùlù fún. láti nígbà tí Rexalen tó ti ń fi sẹ́yìn during that time torí pé mo dúró time tí mo dúró yẹn náà tí mo pé mo ti pé káwa náà ní báǹtì tiwa ẹ̀gẹ́tẹ̀ ṣé mo pé kò tí ì rílì dàbí òyìnbóde ti ń yá mo tún ṣe ń gbélù kápá lọ lùlù. fún àwọn bíi. mo lùlù fún Bídíò. Ìbídèmí Olúwo. bẹ́ẹ̀ni máa ń lùlù in fact kàn pè mí ní churches kàn pè mí ní program mo sì máa lùlù up till date mo yín bá yín sọ̀rọ̀ yìí. now ẹ wá establish band tí ní 25 years ago ẹ pè ní Sunny Music Organization. báwo ni ìrírí yín láti ìgbà yẹn títí dàsìkò yìí. ìrírí pọ̀ bàbá mo ti lọ sí ṣóòrí tí mo jẹ ìgbà tí níbẹ̀. kí ló dé ẹ ń ṣe fíìmù. ẹ ṣe ṣe fíìmù ìyanu mọ́ṣúárì mo ti lọ play níyẹ ẹ̀yẹ padà yẹ ṣe tán fíìmù àwọn ọmọ ìyanu mọ́ṣúárì wọ́n dé bọ́yé dé nìyẹn wá ó yá owó wa kíní kan on the norms àti mọ̀ pé normally a gbọ́dọ̀ ṣẹ̀tọ̀ tó bá rẹ̀ yẹn sọ̀rọ̀ yẹn mo ní ẹjọ́ ẹ̀yin tèmi ẹjọ́ ẹni sùúrù fún mi celebrant pè mí pé kí n wá mo dẹ̀ sọ fún mánéjà mi bọ̀dá ṣe ẹ wò ẹ ti arrange ẹ dá wọn láìsí ìlóhùn wá dá wọn dúró wọn lọ bá celebrant mánéjà mi ló wá ń rowọ́ bóyá òun fẹ́ wò pé òun lè scope wọn kìnìkan ṣẹ́gbà tẹ́mi lọ bá celebrant tí mo máa padà dé mo rí i pé àwọn guys ẹ̀ ṣì wà níbẹ̀ ẹ̀gbọ́n kí ló ń ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ẹ ti dá wọn lóhùn kìnìkan ṣẹ́bi tá a ti ń sọ̀rọ̀ ẹ̀ tí mo wá ń sọ fún mi pé ẹ ní láti máa dìlé wọn kìnìkan
láti ẹ̀yìn mi báyìí mo gbọ́ ìgbà tí ni. pé kí ni ìgbà tí kí ni. ṣé mo gbọ́ gbó báyìí mo kàn wò mo á wo ẹni tó gbá mi létí mo wò báyìí mo bàbá kò sí nǹkan tá a fẹ́ ṣe ń bẹ̀. ẹ̀gbá tí kí ni. ìgbà tí wípé ó ti ń pẹ́ ó ń pẹ́ kẹ́ tó sanwó. àwọn ló kó níṣẹ́ fún yín ni. àwọn kọ́ ó ga o. bọ̀ kò sí nǹkan tá a lè ṣe at that moment nǹkan tó wà lọ́wọ́ wọn àti bó ṣe tó a gbọ́dọ̀ sọ pé a fẹ́ dẹ mọ́ mo wá mo ní ọ̀dáṣe ẹ̀yin lẹ́dẹ̀ fa kínní yìí o àwọn guys wọ́n mí sọ̀pọ́n sì gbó yẹn náà wọ́n dẹ̀ gbó yẹn wọ́n lọ mo fi ṣoṣù ìpara ni bàbá mo ti lọ inú Sùúrùlérè rí inú Sùúrùlérè local government gangan lẹ́kọ̀ọ́ mo lọ play àwọn tó wà níbẹ̀ àwọn tó wá pẹ̀lú security dáadáa ni olúkálùkù security olúkálùkù tẹ̀lé wá big party a dẹ̀ ṣetán ṣẹ́rí immediate and stop by àwọn under bridge àwọn ṣítà àti ṣítà ó súnmọ́ wọn náà èèyàn kan ló wá sọ pé àwọn ọmọ under bridge àwọn ọmọ ṣítà ni wọ́n wọnú bẹ̀ wá ṣé báyà ṣe stop àtọkọ́tọ̀ ti wọnú rí ara ẹ má ti parking bẹ́ẹ̀ ẹ má ti parking bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gorí sí wọn rí àlàyé ìwọ nìkan la pọ́nlé o ẹ̀ ṣítà ẹ̀ tiẹ̀ pọ́n mi lé òyàyàyà owó wa ṣé ibi tó tàtẹ̀ yìí ń sọ pé owó wa kìíní kan wọ́n gbé keyboard ni so ibẹ̀ mo tún mọ̀ pé ṣé owó làwọn ilé wa gbà àbólé ni wọ́n wá jà ṣọ́n ṣáà gbé keyboard lọ. wọ́n yẹ gbé keyboard lọ ọba pín bí àwọn boys mi bọ́yì tẹ̀lé wọn nìyẹn ọba dá ọwọ́ padà sí wọn ìfá bàbá òde táwọn wí yìí èmi gan juwọ́ bẹ́ẹ̀ ni ẹ wò torí ẹ ṣe rí àpátẹ̀ ń rí ìgò ni ìgbàgbé bẹ́ẹ̀ ni láì kọ Fuji pé irú kí lélẹ́yìí gbogbo àwọn tó wá wá pátì ti lọ àbí. everybody ìgbà tó ti di olúkálukú ń kó sínú mọ́tò ẹ̀ ó lọ so àwọn onípatí àwọn celebrant ló wá dúró pé láéláé ó dápá àwọn wá mọ àwọn kankan nínú wọn bàbá aṣáfà lọ àfàbọ̀ ṣégun nìkan kìnìkan wọn wá calm down wọn wá ṣẹ̀ṣẹ̀ lọ gbé keyboard yẹn wá wọn tún ṣẹ̀ṣẹ̀ wá gba owó. tọmọ tá ń fojú yín rí. bàbá mélòó. ṣé àti láwọn ọmọ tó train under yín táwọn náà ti ń kọrin sí. ní báyìí mo Dayọ̀ Ṣónúgà Dasho music la máa ń pè ẹ̀yìn mi ló wà nísìnyí òun náà ti ní band títí ẹ̀ ó ní mo lè rí ìsọ pé èèyàn tí mo mọ̀ kó ṣiṣẹ́ lẹ́yìn. náà tíṣẹ́ orin nígbà tẹ bẹ̀rẹ̀ ńgbà yẹn àti iṣẹ́ orin sìn kí làwọn ìyàtọ̀ tẹ rí ń bẹ̀. iṣẹ́ orin nígbà yẹn àti iṣẹ́ orin tí òde òní mo fẹ́ lè sọ pé iṣẹ́ orin lóde òní ó ti rọrùn. bẹ́ẹ̀ ni bàbá mi ẹ mọ reason tó fi rọrùn. ṣé rí iṣẹ́ orin ní ìgbà yẹn tá a bá gba irinṣẹ́ ó possible wẹ́ pé àwa tá a gba irinṣẹ́ la máa mọ báyé máa mú mútọ̀ tá a máa lọ sí ọ̀dọ̀ onírinṣẹ́ tá a máa kó nǹkan wa. you understand? tá a bá kó nǹkan wa bá a ṣe kó sínú mútọ̀ láyé pick-up ni o láyé pọnpọ́n ni o tá a bá kó sínú mútọ̀ inú mútọ̀ yẹn náà tó ká fẹ́ lọ láti bí lọ sí Ṣàgámù inú mútọ̀ tá a kó irinṣẹ́ yẹn náà sí gbogbo àná máa rọ̀ mọ́. tá a bá dẹ̀ ṣe ń dọ̀hùn fúnra náà la gbọ́dọ̀ já tá a bá tún já tán tá a ti làágùn tá a ti ṣeré tá a parí ṣó a gbọ́dọ̀ wọn bá tún ṣogun ti gbọ́dọ̀ dáwọ́ bò láti kó padà. bẹ́ẹ̀ ni a máa kó sínú mútọ̀ yẹn. bọ̀ ní ìsìn ó ti rọrùn gan-an ṣé nísìnyí tó yẹ pé ẹ ní láti stress ara yín tó bá ti book fún equipment tó fẹ́ lò títí ẹni pé hello fine báyìí mo fẹ́ kẹ́ dé venue kán kó débẹ̀ ìwọ tó fẹ́ kọrin gorí stage ṣetán to get out àwọn ọmọọṣẹ́ tẹ́jọ ṣiṣẹ́ kò sí tó kàn pẹ̀lú pé even kójọ ordinary mic stand wọn ò ní láti gbé ó ti rọrùn to the extent wípé à ń lọ sí show ó jẹ́ travelling sí yìí truck máa lọ tiẹ̀ ní a máa wá bus tó máa kó àwa tó kù ní. nǹkan ti yàtọ̀ tẹ́ ẹ bá ti fẹ́ kó ní ṣẹlẹ̀ gan-an nílùú tẹ̀ ń lọ náà bẹ́ẹ̀ ni tá bá ti ní èèyàn tá lè contact káàkiri báyìí. but ẹ ń sọmọ Ẹ̀gbá náà bẹ́ẹ̀ ni bàbá mi wáyé tó jẹ́ Mílíkì lẹ́ amú tẹ́ ẹ̀ mọ́rin ìlú tí. ṣe mọ̀ lóòótọ́ ọmọ Oǹdó ni mí but I was born here was brought up here everything I am today pé tó fi ń pè mí ní Bídèmí tó fi ń pè mí ní Sunny Music nínú Abẹ́òkúta yìí. In the next 5 years níbo lẹ ti fẹ́ rí music yìí. In the next 5 years now by the special grace of God ibi tí mo mọ̀ pé wọn ò tí ì gbọ́ orin mi
ibi tí mo mọ̀ pé wọn ò tí wo video clips of show mi, àwọn ibi tí mo fẹ́ kó dé nsìn nìyẹn. Like kọ́lọ́run fún mi lórí ọ̀fẹ́ yẹn, káwa náà dẹni tó máa bá wọn rin ìrìn àjò lọ rú Amẹ́ríkà yẹn pé Sunny Music lápé o, nìkan UK Sunny Music lápé o, so irú oore ọ̀fẹ́ táwa náà tó ṣe ń fẹ́ nìyẹn. Amo musical nígbà tèmi bẹ̀rẹ̀ o no ká sọ pé senior gbogbo àwọn yẹn. Bẹ́ẹ̀ni Bóyé best, mo senior Bóyé best, mi ò lè sọ pé mo senior ṣe sí bọ̀bọ̀ gbogbo àjọ wà ní industry yìí. Bó ṣe rí àwọn nǹkan kan wà náà tí a bá sọ síta, ṣe rí àwọn èèyàn tó ń gbọ́ wa yìí, irú ètò tá à ń ṣe àwọn èèyàn tó ń gbọ́ wa yìí wọ́n mọ̀. Now àwọn èèyàn fẹ́ ṣe party, òde wo ni ẹ kì í lọ, ṣóde kankan wà tẹ́ ẹ kì í lọ? Àfi tó bá jẹ́ àwọn òde bíi oníṣẹ́ ìṣe, bóyá èèyàn fẹ́ ṣèṣílé but ẹ lè wà lóde tólúwo bá dé, ẹ dárúkọ àsápè ọ̀la, ẹ dẹ̀ gbowó ẹ. a fi òbí donation yẹn ẹ fi gbé, ó yẹ fi gbé kan jẹ́ gbọ́n sìn, olúwo àsápè ọ̀la. Olúwo àsápè ọ̀la. Ẹ bá mi kí olúwo o àsápè ọ̀la. Àwọn kúrò sáadé dáhùn. Ẹ bá mi kí olúwo àsápè ọ̀la o. Tí ìlú yẹn bá sọ̀kalẹ̀ wọ́n gbìngbìngbìn àdèmà olúwo àsápè ọ̀la. So gbogbo yẹn lásán. Tó bá jáwọn olúwo ló pè yín sí òde Ifá ẹ̀ ní lọ bọ̀tẹ́ bá rí wọn pàtí ẹ̀ lè gbowó wọn. Mo ń ṣe àwọn iṣẹ́ kan nípa àwọn olórin kan, ẹ tún wọ́ṣà fún àwọn ará bárí bí ọ̀rọ̀, ẹ máa mọ̀ pé tó lè kọjá bẹ́ẹ̀. Now àwọn tó bá fẹ́ ṣe patí, wọ́n fẹ́ ṣèṣílé, ìkómọ, gbogbo ẹ̀ lẹ́wà fún. Bẹ́ẹ̀ni bàbá mi. Ẹ fún oní ìgbéyàwó lórin kan náà jẹ́ ń gbọ́. Ètò ìgbéyàwó láyé lọ́bọ̀ Olúwa ní filélẹ̀ pẹ̀lú àṣẹ mi. What God has joined together, let no man put asunder. Tó bá jẹ́ ọmọ bíbí ńkọ́? Ẹ̀bùn pàtàkì lọmọ bíbí ìyá àbúrò, òun kò lóyo. Ẹ̀bùn mo á fẹ́ béèrè kinní kan, ṣé ká sọ pé orin òbí nìkan lẹ máa kọ fún wa ni ẹ kì í compose tí? Compose, mo máa ń compose tọ̀dọ̀ títí. Yes. But you are in Obey Music. Obey Music. Then apart from Obey Music, a máa ń wà ń show níbi ìgbà tí ayé ń súnmọ́, tá à ń súnmọ́ ayé, táyé ń súnmọ́ wa. Ẹ mọ̀ pé tá bá wà ní show mi, kò ní jẹ́ Obey Music all through. A fún wọn lálùjọ, a fún wọn nítùngbà, a fún wọn Fuji, fún wọn gbogbo ẹ̀. Àṣẹ tó ń kọ Fuji ni. Bàbá tó bá dójú ẹ̀ dáadáa. Ẹ fún mi Fuji kan. Ayélolú máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan èèyàn ti Sunny Music dáadáa. Kìdì. Ó ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Àwòlẹ̀ o. Kìdì. Bàbá. Kò ṣoṣù lásán ṣe ṣiṣẹ́ yìí. Bàbá ojú lásán ò ṣe ṣe. Ẹ ti mú nǹkan kẹ tó máa bọ̀ lẹ́nu. Èmi ò mú. Ẹ dẹ̀ lójú lásán ò ṣe ṣe. Mi ò mú kí n tó gorí stage. Bọ̀tẹ́ bá ṣe tán gbà mí. Mo lè ṣe tán kí n rò pé mo fẹ́ feel relax. Kí ló wá dé tẹ lójú lásán ò ṣe ṣe? Kò ṣeé ṣe lóòótọ́. Kí ló wá fà kí lẹ wá mí? Kí lẹ wá fi ń ṣe? Ojú lásán ò ṣeé ṣe. Ó lè jẹ́ tùràrí ìjọ ni mo máa ń mú. Ó dẹ̀ lè jómi ìyà sí mímọ́. Ó ti yé mi bí Miss Paris ká dà jẹ. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Abídèmí Akínrelérè Samuel Sunday. Oya, Sunny Music Organization. Ẹ sọ tẹlifóònù nọ́mbà yín báyìí kí n yọ̀ǹda yín. My WhatsApp, okay, 081-02-50-6997. Once again, sir. 081-02-50-6997. Ẹ fún wa lórin ká máa fi káàdì ẹ̀. Kàsínàtì. Ibi tọ́lọ́run bá gbé ẹ dé o, ò ní jábọ́. Lókè 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 lọ́wọ́ afúnni ń gbé. Lókè 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 ló máa lọ. Ó ṣé Jésù tó fìfẹ́ ńlá dá wa sí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti filẹ̀ bóra. Olóòlùwànú àánú rẹ̀ tó fìfẹ́ ńlá dá wa sí. Ògo ìyìn ọlá
ló yẹ ọ́ Messiah. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.